báyìí jù ọ̀rọ̀ ẹnu wa ló dára jù ìwọ ṣọ́ wa ló báyìí jù ọ̀rọ̀ ẹnu wa ló dára jù oge ṣíṣe wa ló sunwọ̀n jù ẹ̀kọ́ mọ̀ yín nípa ìṣẹ̀ṣe ìṣe wa ló dára jù ìṣe wa ló dára jù àṣà wa ló gbayì jù ẹ̀tọ́ mọ̀ yín nípa ìṣẹ̀ṣe ìṣe wa ló dára jù. Àkàndá mo dé o àléhùn tọ́lọ́run ọba mi ò ní àṣehùn tọ́lọ́run ọba mi ò lè ṣe àníyèkáyé káàpàtà mo dé o. Ikọ̀ agbásàlẹ̀ Yorùbá lárugẹ ìyẹn Naija FM ní UK, the African Portals ní orílẹ̀-èdè South Africa, Kings FM àti Splash FM nílẹ̀ tìbàdàn wọ́n kàn sí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Sàlíù Adétúnjì láti bá wọn yọ̀ fún ayẹyẹ ọdún ìkẹyìn lórí ìtẹ́ àwọn baba ńlá wọn àti láti jẹ́ kí kábíyèsí ó mọ̀ nípa ètò ńlá táwọn ń gbé kalẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun lọ́hùn-ún. Kábíyèsí akínyẹ̀yẹ́ láàfin o kádé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹsàn ọba ó dòkò pẹ́pẹ́pẹ́ kí rùkẹ̀rẹ̀ ó gbọ́ kó sì dọ́kíní kábíyèsí o. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ìbàdàn mèsì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá Ológbòdo kẹrin lójú Ògùn ìlú Ìbíkúnlé Alágbàlá Àjáyàjáyà ìlú Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n sáfìlàfìlà ìlú Látòòsà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjẹgbín fìkara ń fọ́rì mu Ìbàdàn májàmájà bí ìtọ́jọ́ ìkíní èyí tọ́jà ládùúgbò gbogbo ológun Ìbàdàn ọmọ kórèkórè ẹ̀ǹlẹ́ o. Ikọ̀ agbásàlárugẹ yìí wọ́n kàn sí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn fún ètò ńlá kan tí ó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun. Ètò yìí yóò wáyé ní orílẹ̀‐èdè South Africa ní oṣù kọkànlá bẹ́ẹ̀ ni yóò wáyé ní orílẹ̀‐èdè UK láti fi ìmọrírì hàn sáwọn tó ti làmìlaka láwùjọ wa. Orúkọ tèmi ni Dọ́kítà Martin Williams láti Naija FM London. Ẹni tó tẹ̀lé mi ni Dúmíyẹmí Òrékè Splash FM tí gbogbo yín máa ń gbóhùn ẹ̀. Shalom Debbie Deborah òun wá represent African Portals Radio and Television in Pretoria, South Africa. Torí ẹ̀ ló ṣe dé láti Dubai. Ṣùgbọ́n agbẹ́tò ilẹ̀ pé a fẹ́ dá àwọn ọmọ Yorùbá pàtàkì jùlọ àwọn ọmọ Ìbàdàn Ọ̀yọ́ State tí wọ́n ti kópa nínú development ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀. Àwọn tó ti kópa ní ọ̀nà orin kíkọ, eré orí ìtàgé, ewì, àwọn tó ń jó bàtà, àwọn financial institutions, àwọn ọmọ Yorùbá tí wọ́n ti ṣe dáadáa bẹ̀ tí wọ́n wá ń dùn sí. Àwọn kan ti wá, àwọn kan ti lọ, àwọn kan wà lórí ìdòbúlẹ̀ àìsàn, àwọn tó dẹ̀ ìwàláyé. A fẹ́ ṣe ní entertainment world, àwọn ní movie àtàwọn tó ń kọrin, àwọn tó ti kú àtàwọn tó wà láyé. Ẹ má gbàgbé tìbàdàn. Àwọn ọmọ ẹgbẹ́ ká sọ ètò yìí fún yín kí ẹ bá wa gbà tọwọ́ tẹsẹ̀, kí ẹ bá wa fi àṣẹ sí, kí ẹ bá wa fi àdúrà tàṣẹ sí, kẹ̀dẹ̀ ràn wá lọ́wọ́. Gbogbo bẹ́tò yìí ṣe máa lọ. Tabaníkà wo Ìbàdàn àwọn tó ti jáde níbàdàn tó ti ran Nàìjíríà lọ́wọ́ wọ́n pọ̀. Tabaníkà wo ní mídíà ní irú àwọn Àgbákin Ṣìbàlàbí ìpátá náà ti kónú mídíà. Tabaníkà wo bí àwọn eléré pàìmọ́ àwọn kan ti lọ àwọn kan sì wà láyé bẹ́ẹ̀ tó kì í sí ìlú tó dìde káwọn fẹ́ dá wọn lọ́lá òun la fẹ́ ṣe òun la ní pé ká wá tún sọ fún yín kẹtẹ́wọ́ kẹgbà wá. A máa ṣe ní Pretoria, South Africa ní November, a dẹ̀ máa ṣe ní London next year ní summer period. Gbogbo bí tó yìí bá ṣe ń lọ àjẹkẹ́ lókàdésì. Orí adé ló pè ní olùkọ́ yẹn ṣe àwọn tó bá yẹ wá wá.
ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ṣe iṣẹ́ takuntakun láti fi gbé orúkọ àwùjọ wa ga nílẹ̀ yìí àti lókè òkun. ọ̀pọ̀ ti lu ẹ̀bùn tó ní, ọ̀pọ̀ ti fi iléeṣẹ́ rẹ̀ gbórúkọ àwùjọ wa ga. ṣùgbọ́n púpọ̀ wọn làwùjọ ti gbàgbé tí wọn ò tiẹ̀ náání wọn mọ́. ọ̀pọ̀ ń bẹ láyé, ọ̀pọ̀ sì ti re bí àgbáńrè. ọ̀pọ̀ ń bẹ lórí àkéte àìsàn táwùjọ ò tiẹ̀ bìkítà nípa wọn. ìdí nìyí o tí kò agbáṣà ilẹ̀ Yorùbá lárugẹ tí wọ́n fi dìde láti ìkóríyá fáwọn tá à ń wí àti láti fi ìmọrírì ipa tí wọ́n ti kó ní àwùjọ wa hàn, láti fi àmì ẹ̀yẹ dá wọn lọ́lá kí wọ́n sì múnú wọn dùn lọ́nà kan àti ọ̀nà mìíràn. ìdí nìyí o táwọn ikọ̀ yìí fi ń ṣe kẹ́ẹ̀pẹ́ńbẹ̀ fáwọn ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá. nígbà tá a sì dọ́dọ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, wọ́n gbà wá tọ̀wọ́ tẹsẹ̀ o. wọ́n ń bẹ gbogbo ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá, ẹ̀yin olókoòwò kéékèèké, ẹ̀yin bọ̀rọ̀kìnní láwùjọ wa láti yálà ní South Africa, UK tàbí ní orílẹ̀-èdè Nàìjíríà láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wa fún ìgbélárugẹ ètò yìí. ẹ jẹ́ jọ fọwọ́sowọ́pọ̀ kí ètò yìí ó lè kẹ́sẹ̀ járí o. bẹ́ẹ̀ bá bá fẹ́ pè wá tàbí àlàyé, ẹ lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +2784 248 3384. èyí ń fáwọn tí ń bẹ ní South Africa. fáwọn tí ń bẹ ní UK, ẹ pè wá sí +44 740 55 80 015. fẹ́yìn tẹ́ ẹ sì wà ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ pè wá sí +234 703 839 1553. àṣà Yorùbá wuyì, ẹ jẹ́ náà ní àṣà wa o. ó dàbọ̀.